love you more, baby. Me too. Bye. Oga. Boyfriend ẹni yẹn. Báwo ló ṣe mọ̀? Mo ti rí bó ṣe ń sọ̀rọ̀ tó ń díjú tó ń ṣe gbogbo ẹ̀. Wọ́n ló mọ̀. Actually, he's not based here. Okay. Ontario ló ń gbé. Yeah. Ó máa ń busy gan kò bá ti send owó yẹn. Oh. Yeah, because of the nature of his job. Okay, what does he do? Ṣorí ní America, Canada and Australia, òun nìkan ni wọ́n fún ní license láti máa produce oúnjẹ ajá. Are you serious? Yeah. So, ó ń sọ pé àwọn náà manufacture oúnjẹ ajá. That's the word. Wow. Manufacturer ni. And the last time tí mo lọ sí Ontario, tí mo lọ visit company, èmi ti ẹ̀ wò pé bóyá, you know, bó ṣe máa sọ pé òun busy irọ́ ni until I got there. Kò gbà rárá àwọn staff tó ń bá ṣiṣẹ́. Wọ́n wọ bí 3,200 and something. Yeah! Yeah! Mozupu. Sister mi. Mozupu ti mú mi. Yeah! Sorry. Ti wálẹ̀. Sorry. Bẹ̀lẹ̀. Sorry. Bẹ̀lẹ̀ marvelous. Bẹ̀lẹ̀. Continue. Okay, so. Mo enjoy gist ẹ. Yeah, bí mo ṣe ń sọ lọ. And ẹni tó gbowó kékeré jù nínú àwọn workers yẹn. Wọ́n rìn about ó mọ̀ pé 2 weeks ló máa ń sanwó. Canada, America, gbogbo àwọn ọbẹ̀ yẹn 2 weeks ni. 2 weeks, yeah. Yeah, in 2 weeks ẹni yẹn máa gbà tó $17,600 or $500. Ọdún kò yẹ. Ó tún kì í sí. Sísá mi yẹ. Ó ní láti wò. Mozupu. Sísá mi tẹ̀ bá kúrò ń bí sísìn. Mozupu náà ó máa mú yín. Yẹ. Kí ló ṣe? Yo, mi lọ mọ yé. Lọ bá mú mi. Sorry, lọ bá mú mi.